ṣeé kọ̀ láì gbà ìmọ̀ràn àgbà ní. ìkìlọ̀ la fi ṣe àwa ò fẹ́ jà o. bàbá ní bó ṣe o àwọn ẹ̀gbọ́n mi tó dúró yìí àwọn ni àwọn tí a rí tí wọ́n ṣe àṣemáṣe tí a sì gbé ìrìn àjò dídé tí a sì wá wọn lọ àwọn náà ni wọ́n dúró wájú ẹ̀yìn àgbààgbà yìí kábíyèsí ọ̀jẹ̀ o. wọ́n lórí ìṣẹ̀lẹ̀ yìí àwọn èèyàn mi yìí tí wọ́n dúró yìí ẹ ti ní ṣe kí lóye nígbà ìbẹ̀rẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe là ẹ ṣe é rí ṣẹ̀ṣẹ̀ mú bí ẹ là lẹ́ṣẹ̀ yìí ó máa ń yé o. èyí ọlọ́jẹ̀ ni wọ́n pè é pé kí wọ́n bá wọn ṣeré kẹgbẹ́ wọ́n ṣeré ìgbà tó débi pé wọ́n sọ pé kó múra eégún fẹ́ gorí obìnrin èyí ọlọ́jẹ̀ sì wà bẹ́ẹ̀ lọ́lá gbọ̀tẹ́ gbà ẹ ní ṣerú ẹ̀ mọ́. ìyá yóò bá gbà fún mi ní àṣàṣì èmi mọ̀ pa àṣàṣì rẹ̀ ibẹ̀ kọ́ ó ṣe jẹ́ gbà tí mo yà tán iye mi ṣẹ̀ṣẹ̀ sọ bàbá mi náà lè máa gbà mí tán gbogbo ohun tí ẹ bá ti sọ mí kó di àṣẹ káàkiri gbogbo ẹnu sọ báyìí níwájú gbogbo ẹ̀yin tó láyé pé ìwé òtún mú wáyé mọ́ ètò ìṣèmẹ nìkan àti mi ò mọ̀ wọ́n rí bí mo ṣe ń sọ ọ́ kódà wọ́n ti múra tán kémi tó dé location yẹn orí wọn kàn pè mí léraléra bí ìgbà tí wọ́n ti fúlàní. ìmọ̀ràn àgbà ní kò ṣeé kọ̀ láì gbà ìmọ̀ràn àgbà ní. ìkìlọ̀ la fi ṣe àwa ò fẹ́ jà o. gbogbo yín tẹ́ wá pátápátá àníkẹ́ wájà níbí ìkìlọ̀ la fi ṣe àwa ò